bí oúnjẹ pínpín káàkiri ṣe dáa tó ìlú tó bá ti ń pín oúnjẹ káàkiri ìgbádùn ìgbà díẹ̀ ló wà ńbẹ̀ kò dẹ̀ kí ń sí ìfọ̀kànbalẹ̀ ayérayé níbẹ̀. òòṣà bí ọ̀fun òsì ojoojúmọ́ ló ń gbẹbọ oúnjẹ lọ́wọ́ ẹni ṣùgbọ́n ṣá bí èèyàn bá fẹ́ jẹ ọ̀pọ̀lọ́ á jẹ èyí tó lẹ́yìn. lóòótọ́ ni pé bí oúnjẹ bá kúrò nínú iṣẹ́ á bùṣe. ṣé bí irú oúnjẹ àforí èékánná fúnni jẹ ni? ṣé bí pínpín ìrẹsì agolo kan ni yóò tán ìṣẹ́ àti òṣì? lára ohun tá à ń wò lára orílẹ̀-èdè tá a fi ń mọ̀ bóyá irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ìṣẹ́ ń bá wọn fínra ni oúnjẹ jíjẹ wà. ìjọba tí kò bá kó àwọn aráàlú bá a ti ń pẹja tó jẹ́ wípé fífúnni lẹ́ja nìkan níjọba bẹ́ẹ̀ mọ̀ ọ́ ṣe. bó tilẹ̀ jẹ́ wípé ààrí ẹja náà jẹ lórílẹ̀-èdè tá a wà yìí ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. irú ìjọba bẹ́ẹ̀ kò yàtọ̀ sí ẹni fúnni lóúnjẹ tó tún mẹ́gbàá dání tàbí afúnni lóúnjẹ fògùn ìyàgbẹ́ tì í. kí ni ká ti pe àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mọ̀ wípé àwọn fi àwọn èèyàn sínú ìnira látàrí àwọn ìlànà tí wọ́n gbé kalẹ̀ tó fa ọ̀wọ́n gógó, tó fa ebi, tó fa ìyà, tó tún fa bí àwọn èèyàn ṣe ń pàfọ̀ nínú ìṣẹ́. Ebi pa àwọn èèyàn títí wọ́n lọ ń jálé láwọn ibi tí wọ́n kó oúnjẹ pamọ́ sí máa lọ kó oúnjẹ. Kò sí ohun tẹ́bi ò lè sọ ẹ̀dá dà tí ebi bá ń pani. Ní Yorùbá ṣe sọ pé ebi ní ń pani bákan náà ọ̀rọ̀ kì í dunni bákan náà. Kí wá ní ká ti pé ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kéde pé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní pín oúnjẹ káàkiri orílẹ̀-èdè yìí láti tako ìṣòro ọ̀wọ́n gógó oúnjẹ tó gbòde lórílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ètò ọ̀gbìn àti ìpèsè oúnjẹ Abubakar Kyari òun ló kéde ìgbésẹ̀ yìí o. Kyari ṣàlàyé pé àwọn sì mọ bí nǹkan ṣe nira fún ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí tó sì fi ń dá wọn lójú pé ìjọba ń sa gbogbo akitiyan rẹ̀ láti rí i wípé wọ́n wá ojútùú sí ìṣòro ọ̀wọ́n gógó oúnjẹ. Ṣèbí ọmọ ọlọ́mọ dùn ránṣẹ́ dé tòrutòru, àpò ìrẹsì àti àpò ẹ̀wà ló ń balẹ̀ pìkì bí àpò ìyèrè nínú ilé àwọn tá a yàn sípò láti jẹ́ olórí wa. Bẹ́ẹ̀ ìlú bámúbámú òun ni wọ́n fi gbogbo ojoojúmọ́ ayé lù. Ta ló mọ̀ bóyá ebi ń pọmọ tálákà? Bọ́rọ̀ ò bá wá rí bẹ́ẹ̀ ṣé wọn á ní àwọn ṣetán láti máa pín ìrẹsì agolo kan? Kí ló ràn lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Kí ló ràn lára àwọn mọ̀lẹ́bí tó ní ọmọ 5? Alákòóso ọ̀hún tẹ̀síwájú wípé pẹ̀lú bí nǹkan ṣe nira, àwọn fi dá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé àdéhùn wọn kò ní yẹ̀ kò sì ní yí padà. Wọ́n ní àwọn yóò bẹ̀rẹ̀ pínpín oúnjẹ tó tó 42,000 tọ́ọ̀nù èyí tí ààrẹ Tinubu ti buwọ́lù káàkiri ìpínlẹ̀ 36 ní ọ̀sẹ̀ tá a wà yìí. Alákòóso náà sọ pé ìjọba ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yẹn NEMA àti àwọn ẹ̀ṣọ́ aláàbò DSS láti rí wípé oúnjẹ yìí dé ọ̀dọ̀ àwọn aráàlú tó nílò rẹ̀. Aráàlú wo ni kò nílò oúnjẹ? Ta ni kò máa mọ bí nǹkan ṣe rí lára látàrí yíyọ owó ìrànwọ́ orí epo kúrò tá a mọ̀ sí subsidy? Bákan náà ni wọ́n kéde pé tọ́ọ̀nù ìrẹsì 62 ni àwọn fi ránṣẹ́ sí àwọn ọjà káàkiri. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń sunkún káàkiri o, tí wọ́n sì ti sún wọn kan ògiri báyìí látàrí ọ̀wọ́n gógó oúnjẹ tó gbòde. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ìdajì àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ń gbé nínú ìṣẹ́ àti òṣì nítorí bí wọn kò ṣe rí oúnjẹ jẹ fún ìgbà 3 lójoojúmọ́. Gbogbo rògbòdìyàn náà kò ṣẹ̀yìn ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti fòpin sí owó ìrànwọ́ orí epo bẹntiró tí àwọn kan ń lò gẹ́gẹ́ bí mùdùmúdù tí wọ́n fi ń kówó ìlú jẹ tí wọ́n sì ń fi ara ní aráàlú. Èyí tí wàá mú kí ara kan ọ̀pọ̀ aráàlú tí àwọn míì sì ń lọ fọ ibùdó tí ìjọba ń kó oúnjẹ pamọ́ sí kí wọ́n lè bọ́ ara wọn àti àwọn mọ̀lẹ́bí wọn. Púpọ̀ nínú àwọn ọkọ̀ tí wọ́n ń kó nǹkan tẹnu ń jẹ lọ sí àwọn ìletò àti ìlú míì làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń bò bí bàbá èsùá tí wọ́n ń já kó oúnjẹ. Ṣẹ̀wá ń bá wọn wí, kò sóhun tẹ́bi ò lè dán lára, kò sí ohun tẹ́bi ò lè tán ni lọ ṣe látàrí ebi tó ń pa àwọn èèyàn àti wípé láti pèsè ohun jíjẹ fáwọn mọ̀lẹ́bí wọn ló sọ wọ́n di ẹni tó ń lọ ń jálé, ló sọ wọ́n di ẹni tó ń lọ ń já ọkọ̀ tí wọ́n ń kó oúnjẹ sí. Àwọn tá a kó sídìí mùdùmúdù ìjọba láti jẹ́ aṣojú wa kí wọ́n lè fọ́n
ọ̀rọ̀ náà kó kárí ni wọ́n wá ń sọ wípé àwọn ṣetán láti máa pín ìrẹsì agolo kan ṣé bẹ́ẹ̀ lórí nínú ilé wọn. Orílẹ̀-èdè tó bá ń wúrú ìwà yìí kí ló ń ṣẹlẹ̀ sí wọn. bí oúnjẹ pínpín káàkiri ṣe dáa tó ìlú tó bá ti ń pín oúnjẹ káàkiri ìgbádùn ìgbà díẹ̀ ló wà ńbẹ̀ kò dẹ̀ kí ń sí ìfọ̀kànbalẹ̀ ayérayé níbẹ̀ torí pé ìjọba tó pín oúnjẹ fún yàn lénìí ìjọba míì lè débẹ̀ kó má mọ Joseph mọ́ tí wọn bá rẹ́ni pín oúnjẹ fún wọn tí ò dẹ̀ síṣẹ́ tán fẹ́ ṣe wọn á padà bọ́ sí gbòòrò láti ṣe tí ò yẹ kán ṣe torí tí n tá ń jẹ bá ti tán n tá kì í jẹ ló kàn so èyí tó kan ìjọba níbẹ̀ ni pé kí wọ́n padà sí ayé jáde ní skul iṣẹ́ tó máa ṣe rèé kí ìjọba rí wípé gbogbo owó tá a ná sórí materials tí ò relevant ní orílẹ̀-èdè yìí ó ti pọ̀ jù tá a bá fẹ́ kó orílẹ̀-èdè dáa ẹ ká kọ́ tiẹ̀ láti orí olórí ká kọ́ tiẹ̀ wá sísàlẹ̀ pátápátá. Top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top farm foods ń ṣara lóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi. Unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Beans flour èrè gbẹrẹfun. Rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó. Yellow pap ògì pupa onígbẹrẹfun. Gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish. Ẹja àrọ̀ gbígbẹ lábẹ́ ìmọ́tótó ni Top farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg. Top farm foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top farm foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222 website www.tff.com.ng. Top farm foods, think food, think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.